Orúkọ tèmi ni Yèyé Ọbàtálá Ẹfúnlájé Atáyéṣe láti ìlú Àkúrẹ́. Ọdún Èṣù ni à ń ṣe lénìí. A fẹ́ jẹ́ kí gbogbo àwọn ènìyàn mọ̀ pé Èṣù kìí ṣe Sátánì, kìí dẹ̀ ṣe àṣetánì tí àwọn Mùsùlùmí ń pè tàbí Sátánì tí àwọn onígbàgbọ́ ń pè. Èṣù ẹni rere ni, láàlú ògiri òkò, sọ́giri làgiri, ọ̀làgiri kàkàkà, ọ̀bẹ́lẹ́kúsukú láàróyè ìṣẹ̀jẹ̀. Ẹni tó bá ti rúbọ, òun lè ṣú gbé o. Èṣù is not Satan. Orúkọ mi ni Chief Mrs. Arẹmọ Ìyáwó ìlú Ìjàrẹ́. Ọdún tí a ń ṣe lénìí ni Èṣù Day. Àwọn àìmọ̀ kan náà sọ pé Èṣù Sátánì. Èṣù kìí ṣe Sátánì o. Èṣù Day ni à ń ṣe lénìí tó jẹ́ olórí ogun láti òde ọ̀run wá tí Èdùmàrè ṣàpẹ́ sí pẹ̀lú èjì ogbè tó ń jẹ́ èjì ogbè baba Ifá. Ọdún yẹn ni à ń ṣe lénìí. Ó jáde nínú odù èjì ogbè yẹn wípé èjì ogbè ni baba Ifá, arógbódo lẹ́fọ̀ àmùkòkò lọ́bẹ̀ èdè. Ó dín fáwọn bàbá sẹ̀rọ̀ má ṣèlé, ó ní ìrókò má ṣèlé, ó ní ẹ̀rọ ni wọ́wọ́ ń so, ẹ̀rọ ni ìrókò ń so, ẹ̀rọ ló fẹ́ so lénìí kó mú lé ayé wa tutù, kó mú dúró dáadáa, kí ayé wa ọmọ wa ó dára, kí ayé ọkọ wa ó dára, kí ayé Nàìjíríà gbogbo kí ó dára. ọ̀sọ̀rọ̀ bọ̀jọ̀ ètò kú èlì làpọ̀ òkú kú èlì làjì ọ̀sà kú èlì jẹ̀lú ilé kó o súwé tẹ́tẹ́tẹ́tẹ́ kó yá gbọ́ lẹ́nu mi. Èṣù ọ̀bàdàrà mọ́ pè, ẹ̀bá àbàdàrà mọ́ pè, onílẹ̀-oríta mọ́ pè, lẹ́ẹ̀sì láàlú ògiri òkò, àjọngọ́lọ̀ ọkùnrin, ọ̀làmúlámú bàtà, ọ̀bẹ́lẹ́kúsú kẹrẹ ọbẹ̀lẹ́kún, ẹlẹ́kúsúkú láàrin ìṣẹ̀jẹ̀, sẹ̀nú Èṣù láàlú ògiri òkò, kété po ọmọ irúnmọlẹ̀ pátápátá, kété ọmọ ìṣẹ̀ṣẹ̀ pátápátá, kété ọmọ ilẹ̀ Yorùbá pọ̀ gidi ro. Èní ní àyájọ́ rẹ o, èní ní ọjọ́ kan yà sọ́tọ̀ pọ̀ fún àwọn àṣàyájọ́ rẹ. O kété apò gidi wa pé ìjọba yìí o, àyàmú òbúkọ pọ̀, àróbì, àrépo, àríyọ̀, àyàmú kan kó jáde àkó gbẹ̀ sígbà. Kó jáde bá ti ṣe báyìí o, kó dára ọ̀nà gbé. Ọlá ìlú la mọ̀ ọ́ sí, atọ́rọ̀ aláìsùn ọ̀ṣẹ́ la mọ̀ ọ́ sí, ọ̀nìkẹ́jú bàjẹ́ la mọ̀ ọ́ sí. Dákun náà kò ṣẹ̀ mú ìtẹ́ra mójú bàjẹ́ báyìí o, mú ìtẹ́ra mójú bàjẹ́ báyìí o. Dákun náà kò ṣẹ̀nú o, kété ọmọ irúnmọlẹ̀ pátápátá, kété ilẹ̀ Yorùbá pọ̀ gidi rẹ̀. Dákun náà kò ṣẹ̀ kó jù bẹ̀ sí lójú báyìí o, kó jù bẹ̀ sí ráyè báyìí. Dákun náà kò ṣẹ̀nú o, àsìkò káyà bẹ̀ sí polongo rẹ̀ báyìí o, àjọ mọ̀fọ̀wé ṣe Sátánì. Dákun náà kò ṣẹ̀nú ilẹ̀ Yorùbá kó dákun náà kó jù bẹ̀ sí lójú báyìí o, ilẹ̀ Yorùbá kó dákun náà kó jù bẹ̀ sí ráyè báyìí o. Dákun náà ológbè, Èṣù ológbè, Èṣù ológbè, ẹgbà ológbè, ẹgbà ológbè, ẹgbà ológbè, aké ṣaṣaṣa, aké ṣoṣoṣo, asálàjà, atàkìtìlájà, ìjákújálé yìí wọ́n ti já, ìbùkún rẹ̀ fi gbébulẹ̀, kìtìkìtì bàbàm, ẹ̀rọ ìrìṣà, ìmọ̀lẹ̀ kí oṣù kí máa tilẹ̀kùn, ìmọ̀lẹ̀ kí ó kí máa sùn, ìṣẹ́jú kan ló fún ìgbẹ̀gbẹ̀ láyé, pọ́ǹbẹ ní ìgboro okun, pọ́ǹbẹ ní ìgboro ọ̀sà, pọ́ǹbẹ ní ìjẹ̀lẹ̀ èkìtì tó wọlẹ̀ sí, kó o sáré tètè kó rọ̀ wá o nílé oríta, ó má kò kọ́, ó dìde dúró, ó nàgà, ọ̀rẹ́dì tó, dákúndábọ̀ kó ṣàánú, akọrinkùnrin tí fokó ṣafárá, òpẹ́ ẹni kúkúrú tí ń pẹ́ ní gígùn tó ń pẹ́ ránṣẹ́, dákúndábọ̀ bó ń bẹ ní ìgboro okun, bó ń bẹ ní ìgboro ọ̀sà, kó o sáré tètè kó rọ̀ wá o. Èdí ni gbogbo àgbáyé tí wọ́n ń ṣe ọdún Èṣù not Satan ní gbogbo àgbáyé tí Bishop Ajayi Crowther tó yí orúkọ ẹ̀ padà tó ní Èṣù ló ń pè ní Sátánì. Bẹ́ẹ̀ sì ni a mọ̀ pé òun ṣe Sátánì. Dákúndábọ̀ Èṣù láàlú, wọ́n ti mú òbúkọ ẹ̀ wá, wọ́n mú iyọ̀ wá, wọ́n mú omi wá, wọ́n mú ọtí wá, wọ́n mú àpàdìyẹ wá, wọ́n mú àlágàlagbò epo wá. Dákúndábọ̀ ìkójó rọ̀ wọ́n lọ́rùn. Gbogbo àwọn tó wà bí kan ń wá ajé dẹkọ̀ọ́dájí lọ́wọ́, èyí tó ń wọ́ ọmọ kòjó rọ́mọ, èyí tó ń wọ́ làáfíà kòjó lálàáfíà, èyí tó ń wọ́ ẹ̀mí gígùn kòjó rẹ̀mí gígùn, èyí tó fẹ́ ralẹ̀ kòjó orílẹ̀ rà, èyí tó fẹ́ kọ́lé kòjó orílẹ̀ kọ́, èyí tó fẹ́ mọ́tò ṣẹṣẹ jórí mọ́tò ṣẹṣẹ rìn, èyí tó fẹ́ rìnrìn àjò lọ sílùú òkè òkun jórí ìrìn àjò rìn. Jáàdúrà gbogbo wa gbà. Ìbà Olódùmarè, ìbà bàbá, ìbà yèyé, ìbà olúwo, ìbà Oyùbọ̀nà, ìbà ìrùmọ̀lẹ̀ jíkọ́tún, ìbà ìrùmọ̀lẹ̀ jíkọ́sì, àṣẹ bàbá, àṣẹ yèyé, àṣẹ olúwo, àṣẹ Oyùbọ̀nà, àṣẹ pẹ̀tẹ̀bí, àṣẹ ọbàwó, àṣẹ Èṣù ọ̀dàrà.
Kamu peki, kaelu peki, kamu peki, kaelu peki, kamu giayeme yeyi kalu rawo peki, 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 adia fún sodara tó mọ́rẹ́ tó rẹ̀ sì balẹ̀ fún. Wọ́n ní kó máa pa abẹ́mi sálàdé orun. Wọ́n ní bí o ṣe sóso abẹ́ sodara olórí abẹ́rù rẹ̀. Bí o ṣe sóso abẹ́ sodara olórí abẹ́rù rẹ̀. Àṣẹ ọba rẹ̀. Àṣẹ. Àjọ ń lọ ọkùnrin ogun lùkùlùkù gbùgbù akọni ọkùnrin tí fokó safárá ó lè bàdàn ó bọ̀ lóòjọ́ ó rẹ̀ ìkùlé ó gbóṣù mẹ́fà ó gbà ní ìpàkọjá àtẹ̀yẹ́ ìdí fẹ́fẹ́ ọpẹ́lẹ́bẹ́ ra tẹ́bọ̀ lága òbẹ́lẹ́kún sunkún kẹrù òbẹ́lẹ́kún ẹlẹ́kún sunkún láàárọ̀ yìí sẹ̀jẹ̀ òbó ní mí sumí kẹrù òbó ní mí oní mí sumí láàárọ̀ yìí sùn fún ó jòkó ó má pòkọ́ ó nọ̀rọ̀ ọwọ́ ẹ̀dì tó mọ́ oṣù gbogbo kò sàmú ọlọ́sẹ̀ ọ̀sẹ̀ ìtura gbogbo èyí tí gbogbo babaláwo ti wá sún lérí lẹ́yìn kó dájú àwọn òṣèlú kó dájú àwọn ilé àṣẹ lọ́wọ́ yìí a ṣe ìwúre fún ìṣẹ̀ṣe Ondo State ìṣẹ̀ṣe Ondo State ní parun a ṣe ìwúre fún ìjọ ìwòrì ọ̀sá ní parun a ṣe ìwúre fún ààfin ọdọmọ onígbàwé ààfin ọdọmọ onígbàdé ìlú ìjọmọ onígbàdé a ṣe ìwúre fún Àkúrẹ́ òní bàjẹ́ Àkúrẹ́ òní dàrú Ondo State òní dàrú a ṣe ìwúre fún Déjì àti gbogbo ọba pátápátá nílẹ̀ Yorùbá wọn á ní apẹ́ lórí bàtà apẹ́lẹ́sẹ̀ ìrùkẹ̀rẹ̀ apẹ́lẹ́rẹ́ àdọ́gínní gbogbo àwọn ọba tọ́ba tí ń fi tìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe máa dùn wọ́n àwọn tó kù tó nímọ̀ àwọn níbi tìṣẹ̀ṣe ṣe ìwé ìṣọ̀dà àṣọdún kọ́ lọ kọ́ sí wọn nínú báyìí o wọ́n lọ yí wọn lọ́kọ̀ padà kọ́ máa lọ jẹ ní ẹ̀tẹ́ kọ́ máa lọ jẹ ní àbùkù kọ́ dákun dábọ̀ kọ́ ṣàánú dandan tó rí pẹ̀lúwo ìfẹ́ ní tó ti gbọ̀nà ìyá àgbàlagbà sílẹ̀ ní ìdògún nípa fún adúgbò tẹ́lẹ̀tẹ́lẹ̀ èyí tí ń tòjú ọ̀rọ̀ wálé ayé ọkọ̀ èdè kó máa fi roko olóhùn mú kọ́ ọ́rọ́ àdá kó máa fi yẹ̀nà olóhùn mọ̀nà yẹ̀ ìgbà kó máa fi gbọ́n mi olóhùn lómi gbọ́ apẹ̀rẹ̀ kó máa fi rẹ̀rù olóhùn lórí àgbẹ̀rùkà wọ́n lọ adúgbò tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí lọ sí ayé kí ló fẹ́ lọ máa ṣe ó lọ àbánu fẹ́ lọ máa dá oníkọ́ fún láṣẹ àbá wọ́n fún láṣẹ àbá ó délé ayé gbogbo àbá tó dá ló bẹ̀ sí wá sí múṣẹ ọdún náà ní bá aláṣà máa dúró tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́jọ́ kìíní àná ó lọ ń pa alágẹmọ oníṣẹ́ ọ̀pá bá kọ ìdìgàn tí alágẹmọ bá ti dá kò lè ṣàpégbà gbogbo àbá tó gbọ́ wá tí wọ́n dálé ní báyìí dákúndábò kò ṣàánú ọ̀ṣẹ́ tí wọ́n sọ láṣẹ báyìí o tó wọlé àṣẹ lọ báyìí o dákúndábò kò ṣàánú àwọn bàbá wa tó pilẹ̀ ìjọ mú tó jẹ́ kí fáwọn wà níjọ mú bàbá wa àràbà adétúndé fọláhùn sọ̀rọ̀ sálámì bàbá wa olúwọlé olómi tútù ọkọmọláfẹ́ bàbá wa ọlágúnjú bàbá wa fámúàgún oṣùwé of Akure land ọ̀rọ̀ bàbá wa dákúndábò kò ṣàánú iwájú báyìí lọ́wọ́ jáyé iwájú nìkan máa lọ báyìí o gbogbo àwọn ọmọ wọn lójú wọn àmàyànjú báyìí o ọjọ́ nǹkan ẹ̀yẹ wa wọ̀n ní fi wọ́n ṣàwátì o gbogbo àwọn ọmọ tó bí wọn ní mọ̀sàwé wa o wọ́n forí pawú wọ́n fi ìdìdòbì wọ́n lù á máa dún wọ́n já á máa jẹ́ wọ́n sà á máa jẹ́ àríbẹ̀ àṣẹbẹ́ o apẹ̀tẹ̀ bí wọn pátápátá gbogbo wọn lápátápátá náà wọ́n jèrè ọkọ o wọ́n jèrè àwọn ọmọ wọn o yèyé Yẹ́sìdé lẹ́bí kópa tó ń náwó sí iṣẹ́ ìṣẹ̀ṣe every year tó ń ṣe bẹ́ẹ̀sì ránṣẹ́ tó ń fomi ránṣẹ́ tó ń fowó ránṣẹ́ dábòdábò kò ṣàánú àdáwọ́lẹ̀ ìjọba máa yọrí sí eré báyìí o fi tiẹ̀ sílẹ̀ bẹ́tẹ̀ ní ẹlẹ́nu olódìbò yẹn bá ní gbọ́tẹ̀ olódìbò tó bá gbọ́ ti tiẹ̀ báyìí o dábòdábò kò ṣàánú o gbogbo àwọn tá a mú nǹkan náà wá fún èṣù náà àtàwọn tá a gbéra wá àtàwọn tá a fọwọ́ yẹ́ èṣù sí àtàwọn tá a fàkúkọ́ yẹ́ èṣù sí àtàwọn tá a fi àbò yẹ́ èṣù òbúkọ yẹ́ èṣù sí àtàwọn tá a lẹ́pọ̀ àtọ́lẹ́tì àtọ́lẹ́bì dábòdábò kò ṣàánú níwọ̀n ọdún tó ń bọ̀ ìlọ́pọ̀ ìpínlẹ̀ kárí báyìí o jẹ́ ká gbèrè ń bẹ̀ báyìí o jẹ́ ká gbèrè ń bẹ̀ báyìí o ìpalẹ́ ní ọmọ fún pọ́jọ́ tiẹ̀ lọ́tọ̀ adébẹ́fẹ́ ṣọ̀dọ̀rà èyí tí kò di ọmọ ìbọ̀wá sílé ayé orílẹ̀-èdè lẹ́yìn kó máa rí ṣe fáwọn ọmọ ènìyàn olùṣọ́ra ara rẹ̀ tó ẹ̀dá fásí wọ́n ló kálẹ̀ ẹ̀rẹ́bọ̀ ní tó máa ṣe ó gbẹ́ bọ́ọ̀lù ẹ̀rọ rúbọ ó gbé ìlú òkèèrè ó délé ayé ìdá èṣù ló ń ṣajé èṣù ló ń ṣe aya èṣù ló ń ṣe ọmọ èṣù ló ń ṣe gbogbo àyíká wa dákúdábò kò ṣàánú gbogbo ibi tí wọ́n ti ń ta ẹnìkan fún wa lẹ́sẹ̀ èṣù náà ló ògiri òkò dákúdábò kò ṣàánú wọ́n bá àbúrò ètò àti láyé o gbogbo ibi tí ń sun pé ìdẹ́kẹ̀rẹ́ náà kò jẹ́ kó tó wa lọ́wọ́ báyìí o kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ o láṣẹ ọlọ́dúnbọ̀rẹ̀ àṣìwé o. Olúlànà ayídínà lápẹ̀ ìwọ̀ ìṣù kó dídínà ẹ̀kú àṣẹ Olúlànà lápẹ̀ ìwọ̀ ìṣù Olúlànà fún gbogbo wa
àṣẹ 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 Èṣù ológbè, èṣù ológbè, èṣù ológbè. Tó gbogbo wa bá wa ṣọdún ẹ lé ní o, jẹ́ àríbá ti ṣe, jẹ́ arọ́nà gbègbè. Mo ní gbogbo àdáwọ́lé wa kó yọrí sí rere. Gbogbo mo fẹ́ wa báyìí kó bá wa fẹ́. Yìí ká bá ti kàn báyìí kó bá wa kọ́. Ifá kan ní ìmúkùmù ni wọ́n mú gbé onílé, ìlòkulò ni wọ́n ń lomi òjò. Onítàṣọ ńlá bá ti gbó, ó làkísà jẹ́rẹ́jẹ̀rẹ́ nígbà, ó ló dín fáwọn ṣẹ̀ṣẹ̀. Èyí tí ò ní jẹ́ kí ibi ó ṣẹ̀ nílé awo, ìjẹ́ tí ò ní jẹ́ kí ṣe ó ṣẹ̀ nílé awo, ṣẹ̀ṣẹ̀ wọ́n má jẹ́ kí ibi ó ṣẹ̀ nílé awo, ṣẹ̀ṣẹ̀. Ogun àìríná, ogun àìrílò, má jẹ́ kó ṣẹ̀ mọ́ nínú ilé wa o. Kò jẹ́ káàánú kó sọ̀kalẹ̀ fún wa. Àánú lọ́tùn àánú ló sì kó bẹ̀rẹ̀ sí ní sọ̀kalẹ̀ fún wa. Èṣù láàánú ògiri òkú ọ̀bẹ lọ́kùnsùnkún láwọn yẹ ìṣẹ̀jẹ̀. Àwọn pìyẹ́ báyìí o, láwọn yẹ ọkùnrin takuntakun. Ẹnì kọ̀ọ̀kan wa ló kó bùkátà wa wá sí bíbá ilé ní o. A ti dúpẹ́ àná, a dúpẹ́ ìní, a dúpẹ́ ọrẹ ọjọ́ gbogbo. Gbogbo ibi tí bàtà gbé ń tẹ̀lé kọ̀ọ̀kan wa lẹ́sẹ̀ kó bá wa bòró lọ́ọ̀ tira sí o. Má jẹ́ kẹ́nì kọ̀ọ̀kan wa mọ bojì ọmọ o. Má jẹ́ kẹ́nì kọ̀ọ̀kan wa mọ bojì ọmọ o. Kò sẹ́nu gómìnà náà dọ́rẹ́ o, dákun náà kò sẹ́nu o nílùú Ondo State. Gómìnà rẹ̀ orí mi sàn Ayédàtiwà, dákun náà kò sẹ́nu o, kó dọ́kọ̀yọ̀ náà kó dùbẹ̀ sí balẹ̀ báyìí o. Dákun náà kó dọ́kọ̀yọ̀ kó dùbẹ̀ sí balẹ̀ báyìí. Kọ́ má ti padì yẹ iná ìwé àkọjá ìwé ọ̀lẹ́ ọ̀tá rẹ̀ báyìí o. Àdúrà rẹ̀ àgbà, ọkàn rẹ̀ abalẹ̀, wádìí rẹ̀ ẹ̀yìn rẹ̀ lé báyìí o. Obì dọ́ra wo. Orí adóòtì ìwàyà gún àrẹ àkò. Ọkàn rẹ̀ abalẹ̀. Ilé kan á. Èṣù orúkọ mi ni Babátúndé Oníbodè láti ìlú Ọ̀wọ̀ tí gbogbo èèyàn mọ̀ sí Túndé Oníbodè. Ọdún èsì láti lẹ́yìn ó máa ń wáyé lọ́dọọdún. Mo lè fi gbogbo wa pé àìsọdún yìí á ti tẹ̀lé ìlú ẹ̀sọ́ láìpẹ́ ó máa dàgbà fún wa lọ́wọ́ wá dalẹ̀ gbogbo àwọn tájọ́ gbígbá ẹ̀ka ọgbà òkúta sí lọ́dún láti dàgbọ́dún àwọn tí ò ní lọ láti dá gbìyànjú láti sọ fún ọ pé ètùtù wa kò ń ṣe sàtánì tó máa tó wa ṣe fún ọ náà kọ́ lè mọ̀ pé ètùtù wa kò ń ṣe sàtánì àdúrà àgbà wọn tí sẹ́ta kò kájú o. Adúpẹ́ lọ́wọ́ Ìwúrà Culture Foundation ilé kókà àgbà I'm